Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ kú àmójúbà ẹ kú àmẹ́tíbà mi padà sórí ìgbàgbọ́ Yorùbá Media Link. Akíwa o akíwa a sì kíwa bí ìbọn. Mo kí Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi o, ọba tó ní mí tó mọ̀ mí, tó ní ọ̀rọ̀ ni wọ́n fi máa jẹun. Ọ̀pọ̀lọpọ̀ máa ń bi mí ṣé babaláwo ni yín ni, ṣé pásítọ̀ ni, sáàfà ni yín ni, gbogbo ẹ̀ náà ni mí o, nítorí mo gbọ́ Ọlọ́run gbọ́. Àṣẹ ọ̀rọ̀ sì ń gbénú mi, bẹ́ẹ̀ ni agbára tẹ́lẹ̀dùà fún wa à ń lò lọ́nà tó dáa. Ẹ jẹ́ kọ́kọ́ fi yé wa wípé ogun ló lọ́jọ́ ọ̀pọ́njú o, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Níbẹ̀rù Ọlọ́run lọ́kàn rẹ lórí gbogbo tó bá ń ṣe. Ntó ò bá lè gbà má ṣe fọmọ nìkejì, nǹkan tán pè níbẹ̀rù Ọlọ́run. Nítorí ìkan nínú àwọn òfin Mósè sọ wípé love your neighbor as you love yourself ni. Wọ́n love neighbor rẹ ju ara rẹ lọ, wọ́n sì love ara rẹ ju neighbor rẹ lọ, balance ẹ̀. Ní tí mo fẹ́ kó yé wa ni pé kò sí agbára kankan láyé àtọ̀run o tó ju agbára Ọlọ́run Elédùà tó ṣẹ̀dá ayé àtọ̀run lọ. Ìwọ tó bá ní kò sọ Ọlọ́run, orí rẹ ò sọ tí ó gbà ní o, má jẹ́ sọ̀rọ̀ òdì. Ní tí mo fẹ́ kó yé wa ni pé ogun ló lọ́jọ́ ọ̀pọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Béèyàn bá gbójú lóògùn, ogun gan gbójú lọ́lọ́run. Ẹ máa wo gbogbo àwọn alágbára tó jẹ́ pé ogun náà gbójúlé bí wọ́n ṣe bí fún ọ, wọ́n ò ní kí lọ́ọ́ ṣe. Wọ́n ní kí lọ́ọ́ ṣe ni, wọ́n ní kọ́kọ́ go to hell. Wọ́n lágbára, wọ́n rò pé àwọn lágbára. Ṣùgbọ́n ogun àtagbára ayé pátápátá àwọn náà ń júbà fọlọ́run ni. Níwọ̀n bá àgbà tó bá ti fi wọ́n ṣe agbára, tó fi wọ́n tó gbọ́kànlé wọn jù, wọ́n disappoint ẹni. Nítorí wípé wọ́n sọ fún ọ pé Ọlọ́run tó ní àwọn ò júbà fún, Ọlọ́run tó ní àwọn ò fi tiẹ̀ ṣe, wọ́n sì disappoint ẹ. Ẹja mẹ́nu kò lórí ọ̀rọ̀ ọjọ́ míì ni, ọ̀rọ̀ ọjọ́ míì ni àbúrò ẹni tó lóun làgbà ẹni, ọ̀rọ̀ ọjọ́ míì ni àwọn Yorùbá máa fi lù pé dẹ̀dẹ̀ngẹ́ngẹ́ngẹ́n dẹ̀dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀n dẹ̀dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀n. Ẹja kò ń bẹ̀ stroke part 2 àrùn rọpárọsẹ̀ part 2 ẹ̀ ni a fẹ́ sọ̀rọ̀ yìí. Bí yẹn bá ní ẹni tó ní àrùn rọpárọsẹ̀, ẹ má bínú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣàlàyé ń bí nísìnyí mi ò kò sí lọ́dọ̀ mi bí. Ṣùgbọ́n ẹ kọ́lẹ̀ ẹ wá ẹfunlẹ̀, nǹkan ni Yorùbá ń pè ní ẹfunlẹ̀. Tẹ́ bá dọ́dọ̀ àwọn lẹ́kùnlẹ́jà ẹ rà ẹfunlẹ̀, ẹ sì wá èkùrọ́ ojú ọ̀nà, èkùrọ́ palm kernel, èkùrọ́ ojú ọ̀nà ẹfunlẹ̀ palm kernel. Ṣé ti gbọ́? Tẹ́ bá ti wá àwọn nǹkan wọ̀nyí, ẹ gún ẹfunlẹ̀ lọ́tọ̀, ẹ gún palm kernel èkùrọ́ ojú ọ̀nà ẹ gún lọ́tọ̀. Tẹ́ bá ti gún àwọn méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀, ẹ wá dàpọ̀ mọ́ra wọn, ẹ wá lọ̀ mọ́ra wọn. Ẹ lè gún nínú odó, ẹ sì lè lọ̀ lójú ọlọ kó fi kúnná dáadáa. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe léyìí tán, ẹ wá dà sí méjì. Ìdá àkọ́kọ́ ẹ fi ọṣẹ lọ́ọ̀sì ọṣẹ funfun ẹ fi kó.
ìdá ẹ̀kejì ẹ fi òrí kó o sẹ́wọ̀n kó ti di méjì tẹ́ bá fẹ́ tọ́jú ní stroke ẹ kọ́kọ́ mú omi ìgbín ẹ fọ ìgbín sẹ́wọ̀n pé mo sọ fún wa pé tá a bá fẹ́ dádì ìgbín ògùn ní mọ́ dádì ìgbín nínú ká fi ọ̀bẹ gé ìgbín nídìí àbí ká lo àdá omi ìgbín ohun tá a bá ti ró a fi ra ẹni tó ní stroke níbi affected place ọwọ́ àbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ibi tó ti affect him a kọ́kọ́ fi ra tó bá ti gbẹ after 10 minutes a fi epo pupa a fi ra tá bá ti fi epo pupa ra tí yẹn náà bá ti gbẹ a wà mú ọṣẹ tá a pò ń ọṣẹ ń a fi fọ ibi tí a fi epo pupa àti omi ìgbín ra ń tá a bá ti fọ tó bá ti mọ́ sáká a wà mú rọ́ọ̀bù àbá àbóníkí a fi ra gbogbo àtà bá fi ra ń a mọ màsáàjì àwọn ọwọ́ ń àti ẹsẹ̀ ń a màsáàjì a fà dáadáa a fà àwọn àkàn dáadáa tó bá tó bí 20 minutes tá a bá ṣe a wà mú toilet roll a fi bandage apá àtẹsẹ̀ ń after 20 minutes mi a wà tú kúrò a ṣẹ̀ṣẹ̀ wá fi òrí tá a pò ń pẹ̀lú ẹfun-lẹ̀ àti èkúrò ojú ọ̀nà ń a mú a wà fi ra a fi òrí ń a fi wọ́ a mọ̀ fi wọ́ wá sálẹ̀ tá a bá ń fọ náà pẹ̀lú kànkàn sẹ́yìn pé a kọ́kọ́ fọ tá a bá ti ìgbà tá a fi omi ìgbín ráhùn tá a tún fi epo pupa rá ọṣẹ wọn a fi síbi kànkàn ni a mọ̀ fọ wálẹ̀ a mọ̀ fọ wálẹ̀ a mọ̀ fọ wálẹ̀ tá a bá ti fọ wálẹ̀ tán a wà á mú àbóníkí àbí rọ́ọ̀bù àìrá a wà fi bandage a fi toilet roll a fi wé a fi dì í a wà tú toilet roll a ṣẹ̀ṣẹ̀ wá fi òrí tá a ti pò ń pẹ̀lú ẹfun-lẹ̀ àti èkó ọjọ́ náà a wà fi wọ wálẹ̀ náà bákan náà lágbára lọ́wọ́ lọ́wọ́ àti àbá fi ṣe fún dídí ọ̀sẹ̀ méje àyàn lọ́wọ́ bá lógo àmọ́ ẹja wádìí bóyá stroke yín o àtáàkì ni wọ́n fi ṣèyàn ni àbí kó jẹ́ pé nípa ẹ̀jẹ̀ ríru àbí ó wà natural ni ẹ jẹ́ ń dúró báyìí àánú Ọlọ́run ní fi gbogbo alẹ́ o ẹ mọ̀ subscribe ẹ dákun ẹ bá mi share ẹ bá mi share káwọn èèyàn ó jàǹfààní níbẹ̀ ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mi tẹ́yìn tẹ́ bá fẹ́ rí mi abẹ́fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín abẹ́fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ọ̀gbésí ayé yín nípa lílo agbára àwọn baba nílẹ̀ Yorùbá àbí nípa tìràwọ̀ àbí láti wá ọ̀nà àbáyọ sáwọn ìṣòro kọ̀ọ̀kan àwa kọ́ Ọlọ́run ni o àwa kọ́ o ọmọ èké ni àláyà ẹ̀kẹ́bọjẹ́ o ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp a sì wà lórí www.igbagboyorubamediale.com ire àtàánú Ọlọ́run fi wálẹ̀ mo nífẹ̀ẹ́ yín gan ó dàbọ̀. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye